Ẹ kú ìkàlẹ̀ nílé lóko ní ẹ̀yìn odi káàkiri àgbáyé níbikíbi tẹ́ bá ti ń wò mí lónìí àánú Ọlọ́run ọba kò ní fi wá sílẹ̀ ojú tí ẹ fi ń wò mí ojú náà ò ní fọ́ etí tí ẹ fi ń gbọ́ mi etí náà ò ní di ìbànújẹ́ ó kéré ó tóbi kò ní jẹ́ ìpín èmi àti gbòdògbòdò ayé kò nílò fún wájú àárí náà àárí lò àwa nínú ẹ̀kọ́ tó ka torí kan eléyìí tí mo mú wá fún wa lónìí ni lórí àwa ọkùnrin náà ni torí pé ọ̀pọ̀lọpọ̀ ilé míì ti dàrú nípa pé ọkùnrin ò dúró déédéé nínú ilé ṣẹ́rí kò sí bí a ṣe lè máa kówó fóbìnrin tó tí kò bá sí ti bí ń bẹ̀ ọlọ́mọdé kí ìyàwó kó dìyàwó oníyàwó kò sóbìnrin tí ò fẹ́ràn nǹkan wí yìí obìnrin ṣe fẹ́ràn owó wọ́n fẹ́ràn ìtàwé náà o owó nìkan kọ́ ló lè ṣe o ẹnu tẹ́ ń wò yìí kò sí fi fún wọn lù owó nìkan kọ́ ló lè ṣe kò sí bí a ṣe lè fún obìnrin lówó tó tí ò bá sì ti bí ń bẹ̀ èèyàn máa jà ní ọ̀tọ̀ láyé owó ọ̀tọ̀ láyé tìǹ kódà àwọn obìnrin mímọ́ ń dásà wọn ní bàbá alágbájá ò ní owó lọ́wọ́ àmọ́ ó ní tìǹ wọ́n máa ń dásà yẹn wọ́n máa ń dásà yẹn dáadáa tẹ́fì lè mọ̀ pé tóbìnrin bá ní ọmọ mi mo dúró tì irọ́ ní jẹ́ bẹ́ẹ̀ irinṣẹ́ tó dájú dáadáa ìní ń dún irinṣẹ́ tí ó bá wà lára àwọn ọkùnrin táà fi ń lo sákàrà tí ò bá dúró dáadáa obìnrin ó mọ̀ ṣẹ̀ṣẹ̀ kúṣe ẹ má jà parọ́ fúnra wa báwa ṣe ń gbádùn nǹkan yẹn náà ni àwọn obìnrin ń gbádùn ẹ̀ àná Ọlọ́run bá ò ní fi wá sílẹ̀ tẹ́ bá wá ṣiṣẹ́ kan bí iṣẹ́ alẹ́ tẹ́ bá gbìyànjú ẹ̀ tí ò bá ṣiṣẹ́ ẹ jẹ́ ká tọ́jú infection àgbo infection lélẹ́yìí tẹ́ bá lo àgbo alẹ́ tí kò bá ṣiṣẹ́ bó ṣe yẹ kó ṣiṣẹ́ abẹ́ ń lo àgúnmu alẹ́ ẹ jẹ́ ká tọ́jú ara wa torí kò sí bára bá ṣe lè le tó tẹ́yìn bá ní infection ara ò ní pẹ́ tí ó fi rọ̀ wálẹ̀ ẹ gbọ́ mi dáadáa eléyìí tí mo mú wá fún wa lónìí ni iṣẹ́ alẹ́ gbàgìgbàgì bá mi wá ọ̀gẹ̀dẹ̀ dúdú báyìí tí ò tí ì pọ́n epo ọ̀gẹ̀dẹ̀ yìí la fẹ́ lò bá mi wá epo ọ̀gẹ̀dẹ̀ dúdú tó pọ̀ dáadáa ọ̀gẹ̀dẹ̀ dúdú tó pọ̀ epo rẹ̀ ń láàbò pọ̀ epo ọ̀gẹ̀dẹ̀ lásán la fẹ́ lò àti egbò kan bẹ ẹ bá lọ́dọ̀ àwọn elékulẹ́ja ẹlẹ́fẹ́ ra egbò alẹ́ àti egbò àìkà pẹ̀lú egbò ọ̀gbọ̀lọ̀ àwọn kan ń pè ní ọ̀gbọ́lọ́ àwọn kan ń pè ní ọ̀gbọ̀lọ̀ àtọ̀gbọ́lọ́ èdè ẹnu èdè olúkálùkù ló yàtọ̀ síra wọn bá a ṣe ń pewé ọ̀tọ̀ọ̀tọ̀ ni àti okó ẹṣin àti okó òbúkọ pẹ̀lú kànáfùrù àti èso ọ̀gangan yìí náà ni wọ́n tún ń pè ní páńlé wọ́n èso ọ̀gangan yìí kó pọ̀ ní tútù ṣe àti wà lẹ́yìn náà ẹ bá mi wá orógbó tútù àti àtàrí tabari tẹ́kí bóyá lọ tán gbàtà ṣe tán ó kún ike tàbá lọ tán tàbá ti parí ẹ̀ tán tó bá kúrò ike báyìí ike 50 cl báyìí ẹyọ àtàrí odidi àtàrí kan ti tó fún tàbá lọ powder yẹn tó bá kúrò bí ike báyìí odidi àtàrí kan ti tó ẹ jẹ́ kí a wá gún epo ọ̀gẹ̀dẹ̀ yìí epo ọ̀gẹ̀dẹ̀ egbò páńlé egbò àìkà orógbó tútù kànáfùrù àtàrí egbò ọ̀gbọ̀lọ̀ okó ẹṣin okó òbúkọ ẹ jẹ́ ká wá gún papọ̀ tẹ́ǹpù máa tútù a wá sá sí atẹ́gùn nínú ilé wa ẹ má sá sínú oòrùn
inú atẹ́gùn ni a sá sí. Tá bá ti wá sá tó ti gbẹ, jẹ́ kí a lọ̀ ọ́. Báwo la ṣe máa lò ó? Ẹ dákun má gbàgbé láti subscribe sórí ètò yìí, bá mi share program yìí, ẹ bá mi like, ìyẹn comment. Ẹ tó bá nífẹ̀ẹ́ sí àwọn àgbo wa lọ́lọ́kan òjọ̀kan, a ní àgbo infection, a ní àgbo ìsétọ̀ fẹ́ni tó bá ń tọ̀ látọ̀jù àbẹ́ni tó bá ń tọ̀ ṣeréṣeré, prostate alignment àti prostate cancer. Èyíkéyìí tẹ́ bá fẹ́, a ní àgbo hypertension, àgbo ìdákọ́lẹ̀, alẹ́, èyíkéyìí àgbo tí ẹ bá fẹ́, ẹ kàn sí iléeṣẹ́ Afisco Trado Medical Company. Níbikíbi tẹ́ bá wà, ẹ pè nọ́mbà mi 08039336675. Ẹ pè mí, èmi náà ni màá gbé. Àánú Ọlọ́run bá kò ní fi wá sílẹ̀, à disappoint yín. Ṣé a ti sá? Tá bá fẹ́ lò ó, a máa fi mu ògì gbóná ni, àgúnmu yìí tá bá ti ká ti lọ̀ ọ́ tó ti di powder, a máa fi mu ẹ̀kọ gbóná ni. A máa lo àgbo yìí lójoojúmọ́, a ní súnmọ́bìnrin nígbà tá a bá ń lo àgúnmu yìí lọ́wọ́. Tí a bá ń lo àgúnmu yìí lọ́wọ́ o, a gbọ́dọ̀ súnmọ́ olólùfẹ́ wa nígbà tá a bá ń lo àgúnmu yìí lọ́wọ́. A gbọ́dọ̀ súnmọ́ kíni o, olólùfẹ́ wa. Ẹ jẹ́ ká lo àgúnmu yìí fún ọ̀sẹ̀ méjì. Lẹ́yìn ọ̀sẹ̀ méjì, ẹ jẹ́ ká yẹ̀ wò. Ṣùgbọ́n ṣá o, ẹ jẹ́ ká kọ́ lo àgbo jẹ̀díjẹ̀dí náà. Bá bá ṣe ń lo àgúnmu yìí, ká máa lo àgúnmu jẹ̀dí, ká máa lo àgbo jẹ̀dí, ká wá máa lo àgbo infection. Torí nígbà míì tí infection bá wà nínú ara ò ní gbéra bó ṣe yẹ kó gbéra. Láàrin ìṣẹ́jú kan sí kejì, a ti dá tẹnu ẹ̀ lẹ̀. Iṣẹ́ tẹ́ ń wò yìí táwa náà ń lò ní ogun àwọn kan tí àwọn wà yìí. Iṣẹ́ tí àwa náà ń gbìyànjú tá à ń lò ní. Ẹ má máa mu kẹ́míkà burúkú torí bá fẹ́ súnmọ́bìnrin. Ẹ jẹ́ ká tọ́jú ara wa, àwọn nǹkan bẹ́ẹ̀ tí a lè lò lágbo. Ìbílẹ̀ ojú tẹ̀ fi ń wò wá, ojú náà ní fọ́. Etí tí ẹ̀ fi ń gbọ́ wa, etí náà ní di. Ìbànújẹ́ ó kéré ó tóbi kò ní wọlé bá ẹ̀mí àti yín. Òrògbòdò ayé ò nílò fún wa jó. Ire o, ó di wọ̀ bí ọjọ́rọ̀.